ẹ wá wo Ìyábọ̀ tó mọ̀ọ́kà àwọn èèyàn lánàá. Ìyábọ̀ Òjó jẹ́ nǹkan kan lẹ́nu. Èyí tó dùn mọ́ mi nínú jù ni pé Ìyábọ̀ jẹ́ nǹkan kan. Wọ́n wá gbé picture bí ó ṣe jẹ́ nǹkan kan yẹn. Wọ́n wá gbé sẹ́gbẹ́ àwọn tó jẹ́ nǹkan. Deep down nínú ẹ̀ ó mọ̀ pé òun ò jẹ́ nǹkan kan. Ó wá lépa àwọn èèyàn títí kò wá jẹ́ nǹkan kan mọ́ nínú ayé. Ìyábọ̀ Òjó bá àwọn èèyàn lórúkọ jẹ́ títí orúkọ Ìyábọ̀ Òjó wá bàjẹ́ gbogbo ṣe lérò lọ. Mi ò mọ orúkọ máa nǹkan báyìí. Ó láì pé big fan wa ni bàbá yẹn. Ó sọ sórí kan lánàá. Ó ní èèyàn kan wà ó máa ń ṣèkà. Ó ní toró lágbára ó máa ń ṣèkà. Bàbá yẹn ní pé níjọ́ kan ìjíwájà ìjíwó lé lórí. Nígbà tí ìjíwó lé lórí aláàánú kan wá ń kọjá lọ ó wá ràn lọ́wọ́ bá gbé igi yẹn kúrò. Ó wá wò pé igi tó bò ń gbé kúrò yìí táyé bá mọ̀ pé ni ló bò ń gbé igi yìí kúrò wọn ò ní rí òun bí alágbára mọ́ àfi kóun pa ẹni tó bò ń gbé igi kúrò. Ta ló gbọ́ sórí yẹn? Ta ló gbọ́ sórí yẹn? That story is deep than what you can imagine. Mo ṣe mọ́ analyse ṣe o. Ibi tó ti jọ ń jà ẹni tó rò pé òun alágbára yẹn ó ṣàfẹ́ pa ẹni tó ràn lọ́wọ́. That man was right and he was perfect about that illustration. Naira Marley wọ́n ràn Ìyábọ̀ lọ́wọ́. Ìyábọ̀ bá tiẹ̀ jẹ́. Ìjẹ̀ṣà ràn lọ́wọ́ ó bá ti Ìjẹ̀ṣà jẹ́. Àwọn olórin hip hop tó ràn lọ́wọ́ Ìyábọ̀ bá ti gbogbo wọn jẹ́. Àwọn ará Òṣòdì tó ràn lọ́wọ́ ó bá ti wọn jẹ́. Ẹ bá lọ gbogbo ìṣẹ̀dá tí Ìyábọ̀ ti bá ti wọn jẹ́ àwọn ìṣẹ̀dá tó ti contribute sáyé ẹ̀rìn ni. Ìgbà tí màá yẹn wá dé end of story yẹn máa yẹn ní ìyáàfin Lizzy nǹkan tẹ sọ́dà òun lẹ ti rí yẹn. That man was right 100%. I was aware of Ìyábọ̀ Òjó destroying every soul that helped her. Mo dẹ̀ ti wà fully prepared. Fully prepared. Fully prepared. Ẹ bá lọ wo ìtàn gbésí ayé ẹ gbogbo ìṣẹ̀dá tó gbé igi kúrò lórí ẹ̀ ló padà. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tún sọ nínú fídíò yìí ẹ tún ti gbọ́ àwọn àṣírí èyí tí ó gbé wá nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti Ìyábọ̀ Òjó ẹ gbọ́ nǹkan tí ó sọ wípé Ìyábọ̀ Òjó ṣe fún àwọn èèyàn yìí tí ó ti ràn lọ́wọ́ ní ìgbà kan rí tó ẹ̀yin èèyàn wa ó dàbọ̀.